nǹkan tó bá nǹkan sóò ló ju nǹkan tó bá lọ ni. Religion bá spirituality ni, bó wà ní religion ṣe fẹ́ ju spirituality lọ. Àwọn ẹlẹ́sìn, àwọn àfáà yín, àwọn pastors yín, wọ́n mọ̀ wípé Islam, Christianity, religion, wọ́n mọ̀ pé kò lẹ́gbẹ̀ẹ́ spirituality rárá. Àmọ́ torí pé wọ́n fẹ́ kẹ́ understand spirituality, wọ́n fẹ́ mọ̀ fi religion preach spirituality fún yín. Torí mọ̀ pé spirituality ẹ̀mí tá à ń sọ yẹn ó ń bẹ lára yín látijọ́ táyé ti dáyé lẹ̀mí. Christianity is not in existence látijọ́ tá ti dáyé. Kìí ṣe pé bí Ọlọ́run ṣe dálé ayé tó gbélé ayé kalẹ̀, kìí ṣe pé ìgbà náà ó ní Christianity bẹ̀rẹ̀. Ó ní ọdún tí Christianity bẹ̀rẹ̀, ó ní ẹni tí Christianity wà. Ìlẹ́yìn ẹ̀ tó yẹ pé orúkọ rẹ̀ ó ní wọ́n fi sọ Christianity. Islam kìí ṣe ìgbà tá a dálé ayé ó ní Islam bẹ̀rẹ̀. Kìí ṣe Islam ní gbogbo àgbáyé practice. Kò síbi tá a ti practice Islam nígbà tí ayé tí Olódùmarè dálé ayé. Torí kò sí ẹ̀dá alààyè tó lè ní ìgbà báyìí láyé bẹ̀rẹ̀. Kò sí sẹ́ni tó lè sọ pé ìgbà báyìí láyé ó pin. Torí pé ilé ayé tàwa yóò lè pin, kò lè tán. Àwọn kan mọ̀ lọ, àwọn kan mọ̀ dé ni. Now, Islam wá dé nígbà títí ẹ̀, kódà after ìgbà tí Christianity ti lọ tán, Islam wá dé. Ó ní ẹni tí ó mú Islam wá tí wọ́n lè mú Islam after, torí pé òun ló mú Islam wá ni wọ́n fi respect ẹ̀, which is come buy your market o, best price. You get business but customer need to come. Kijipa Empire Limited go make your business blow. Customers, welcome. Mama, give me this one quick. Kijipa Empire. We brand it, we market it, we make it. Spirituality táwa ń sọ yìí, ó ní àwọn Yorùbá ń pè ní ìṣẹ̀ṣe, ó ní àwọn India ń pè ní Buddhist, ó ní àwọn Israel ń pè ní Judaism àti bẹ́ẹ̀ káàkiri àgbáyé. Wọ́n lọ bèèrè the origin of spirituality, ẹ lè rí kò ní ChatGPT ò lè fún yín ní tàbí rí Google kò lè fún yín, kò lè sọ fún pé ibi tí spirituality ti bẹ̀rẹ̀ ni, ara ẹni tí spirituality ti bẹ̀rẹ̀ ni. No, kò sí. Ìdí tí spirituality fi ń tẹ̀ fi lè mọ fi wé ẹ̀sìn yẹn. Ẹ̀sìn nǹkan kan ní tí wọ́n kó jọ láwọn àsìkò kan nígbà kan sí ìgbà kan láti lè control ìrìnsí ìgbésí ayé àwọn èèyàn. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo bí tẹ́ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtùpọ̀ ògbọ́dọ̀ kú ṣàlàfíà nígbà gbogbo. Mú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ. Ọmọ ọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Mi amúlẹ̀mí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àròwé onígbò ẹja kíkẹ́ ọ̀kasà. Mi ìnẹ̀bẹ̀ mi lọ́mọ Bálùfọ̀n aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ̀gì. Èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀mí. Ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí. Sáà tẹ̀ mójú mi dóde. N ta fẹ́ gbéyàwó lórí ètò lónìí tí mo fẹ́ ká jọ sọ̀rọ̀ bá, ó ní ìyàtọ̀ tó wà láàrin ẹ̀sìn àti ẹ̀mí tí olóyìnbó wá pè ní religion and spirituality. Ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì? Kí ni ẹ̀sìn? Kí ni ẹ̀mí? Ǹjẹ́ ẹ̀sìn ni ẹ̀mí? Ǹjẹ́ ẹ̀mí ni ẹ̀sìn? Mo ti sọ̀rọ̀ yìí rí, but màá tún expatiate more, màá tún ṣàlàyé more lórí ẹ̀ láti jẹ́ kí ó tún yé wa sí dáadáa. Kí n kọ́kọ́ define n tá ń pè ní ẹ̀sìn àti ẹ̀mí, ká wá sọ bí ó ṣe wà relevant sí ìgbésí ayé wa sí. Ẹ̀sìn nǹkan kan ní tí wọ́n kó jọ láwọn àsìkò kan nígbà kan sí ìgbà kan láti lè
control ìrìnsí ìgbésí ayé àwọn èèyàn. Fún àpẹẹrẹ, kí Islam ó tó dé, kí Christianity ó tó dé, ohun tí wọ́n mọ̀ ní Rome, Israel and co ó ní Judaism. Ṣẹ́rí Judaism yẹn àṣà àti ìṣe wọn ní, ìṣesí ìgbésí wọn ní, ìgbésí ayé wọn ní, báwa náà ṣe ní ìṣẹ̀ṣe wa ń bì báyìí. Ìṣesí wọn ní, ìgbésí ayé wọn ní, ìṣẹ̀mí wọn ní, ó ní Judaism. Ní Indian, àwọn Buddhist ni wọ́n, ó ní wọ́n pè ìlànà àṣà àti ìṣe wọn, belief wọn, spirituality wọn, ẹ̀mí tó ń bá wọn, tó ní ṣe pẹ̀lú wọn, táwọn fi ń ṣe ìṣẹ̀mí ayé wọn, tán fi ń bá nǹkan ẹ̀rí sọ̀rọ̀, òun ni Buddhism. China ní tiwọn, bẹ́ẹ̀ náà ni gbogbo àgbáyé. Ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe òun ni titi wa, tó jẹ́ pé òun ni a fi ń ṣe ìṣẹ̀mí ayé wa, òun ni spirituality wa, òun ni ẹ̀mí wa, òun ni tá a fi ń mọ tó bá rú ni lójú gbogbo nǹkan wa, ìṣẹ̀ṣe ni nílẹ̀ Yorùbá ń bí. Ilẹ̀ Ìgbò wọ́n ní tiwọn, Haúsá wọ́n ní tiwọn káàkiri gbogbo àgbáláyé. Now, ẹ̀sìn nígbà tí Christianity tí wọ́n fẹ́ mú Christianity jáde láti Rome, nígbà tí Jésù lọ tán, láyé Jésù tí ó lọ tán, tí wọ́n create Christianity, tí Paul tó create Christianity. Ẹ lè bá nínú Bible pé Christians, the followers of Christ, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, tí wọ́n ń ṣèṣe Jésù, ibẹ̀ ni Christianity ti jáde tí wọ́n pè ní religion, which means Christianity is not in existence látijọ́ tá ti dáyé. Kìí ṣe pé bí Ọlọ́run ṣe dálé ayé tó gbélé ayé kalẹ̀, kìí ṣe pé ìgbà náà ó ní Christianity bẹ̀rẹ̀. Ó ní ọdún tí Christianity bẹ̀rẹ̀, ó ní ẹni tí Christianity wà lẹ́yìn ẹ̀ tó yẹ pé orúkọ rẹ̀ òun ni wọ́n fi sọ Christianity. Islam kìí ṣe ìgbà tá a dálé ayé òun ni Islam bẹ̀rẹ̀. Kìí ṣe Islam ní gbogbo àgbáyé practice, kò síbi tá ti practice Islam nígbàtí ayé tí Olódùmarè dálé ayé, torí kò sí ẹ̀dá alààyè tó lè ní ìgbà báyìí láyé bẹ̀rẹ̀, kò sí sẹ́ni tó lè sọ pé ìgbà báyìí láyé ó pin, torí pé ilé ayé tàwa yóò lè pin, kò lè tán, àwọn kan mọ̀ lọ, àwọn kan mọ̀ dé ni. Now, Islam wá dé nígbà títí ẹ̀, kódà after ìgbà tí Christianity ti lọ tán, Islam wá dé. Ó ní ẹni tí ó mú Islam wá tí wọ́n lè mú Islam after, torí pé òun ló mú Islam wá ni wọ́n fi respect, which is Muhammad. Muhammad tó wá júwe Islam fáwọn èèyàn, tó ṣàlàyé Islam fáwọn èèyàn, nínú àwọn àkójọ wọn ni wọ́n ti ń sọ fúnra wọn, ni wọ́n ń sọ pé Islam ti bẹ káyé tó mọ̀ bẹ ẹgbà tí kìnnìkan, torí pé wọ́n jẹ́ ká bìlíìfù, wọ́n tẹ́bá nínú ọ̀rọ̀ wọ́n wá ń lọ nípa pé Christianity ó jáde látara Islam, gbogbo tó wà láyé ó jáde látara Islam, àwọn pé àwọn ànábì tán ti wọ́n wáyé bó ṣe wà ní Quran àti Bible, gbogbo àwọn ànábì Islam ni wọ́n wá sí nínú ayé, just to let us see that Islam has been in existence látayédáyé, pé Islam is superior. Méjì yẹn. Now, Christianity, tẹ́ bá ní Christianity, tẹ́ bá lọ search ẹ̀ ní gbogbo social media ní o, gbogbo tó léwu kẹ́ ti search ẹ̀ ní o, Christianity, they will tell you, comes from Rome. Romans, àwọn ni wọ́n bring Christianity, which started from the Roman Catholic churches. Roman Catholic, Romans, the Israelites, the Europeans, these are the Romanians. So, tẹ́ bá bẹ̀rẹ̀ pé the origin of Christianity, kò síbi tẹ́ bẹ̀rẹ̀ Google ní o, ChatGPT ní o, nǹkan ní o, yóò gbé history yẹn jáde fún yín. Tẹ́ bá dẹ̀ lọ sí ìlú wọn náà, wọ́n á sọ history ẹ̀ fún yín. Tẹ́ bá bẹ̀rẹ̀ pé the origin of Islam náà, yóò gbé jáde ibi tí Islam ti ṣẹ̀ wá, bí Islam ṣe bẹ̀rẹ̀, yóò sọ. Now, ẹ wá lọ bẹ̀rẹ̀ the origin of spirituality,
ẹ lè rí kò ChatGPT ò lè fún yín ní àbí Google kò lè fún yín, kò lè sọ fún yín pé ibi tí spirituality ti bẹ̀rẹ̀ ni, ara ẹni tí spirituality ti bẹ̀rẹ̀ ni. No, kò sí. Ìdí tí spirituality fi lè mọ fi wé ẹ̀sìn nìyẹn. Ẹ̀sìn, religion, Islam ni, Christianity ni, wọ́n mú part of spirituality, wọ́n capture ẹ̀. Ó dàbí kéèyàn bú omi, bómi ṣe wà yẹn nísìnyí, ká wá mú omi, ká wá bù sínú ike, ká wá dé pa. Sẹ́wọ̀n pé ẹ ti capture omi, ẹ ti capture ẹ̀ sínú ike. Wọ́n ní omi ìsàn kò bojú ẹ̀yìn, omi ìṣe kìíní kan, omi ẹ ti bu, ẹ wá bù sínú ike, wá cover ẹ̀, ó wà bẹ́ẹ̀ nìyẹn. Afẹ́fẹ́ tá à ń fẹ́ símú, tá à ń fẹ́, ní tá à lè fojú rí ni, ní tá à mọ̀, tá à rí tá à lè fojú rí ni. That is the best example. Pé afẹ́fẹ́ o, à lè rí, mọ̀ bá afẹ́fẹ́ ṣe ń wà, mọ̀ bí tó ti ń wá. Àmọ́ torí pé a nílò afẹ́fẹ́ fún àwọn nǹkan kan, wọ́n wá mú afẹ́fẹ́, wọ́n fẹ́ sínú bọ́ọ̀lù, wọ́n wá tìpa, wọ́n sọ afẹ́fẹ́ yẹn sínú bọ́ọ̀lù, wọ́n wá lẹ́pa. Tẹ́ bá tú bọ́ọ̀lù nísìn, ẹ lè rí afẹ́fẹ́ yẹn. Àmọ́ torí pé afẹ́fẹ́ yẹn ń bẹ nínú bọ́ọ̀lù yẹn, kò lè ráyè jáde. Òun ló jẹ́ kí bọ́ọ̀lù ṣe kí ni, kó wú. The same thing táyà mọ́tò, the same thing àwọn balloon. Ẹ wo balloon tó bá wà nílẹ̀ tẹ́ ti fi afẹ́rẹ́ sí, yóò ìwò kò sí nǹkan kan tó lè ṣe. But tó bá ti lè mú balloon blóbló, tó bá ti lè wọ́n fọ́n afẹ́fẹ́ sínú ẹ̀, wọ́n wá so, tó bá ti so afẹ́fẹ́ yẹn máa wà nú ẹ̀, kò lè jáde. Lóòótọ́ àárí, àmọ́ afẹ́fẹ́ yẹn ti wà nú ẹ̀ tá a lè rí. Tó bá ilé fi nǹkan kan gún bọ́ọ̀lù balloon yẹn, táfẹ́fẹ́ yẹn bá jáde báyìí, bọ́ọ̀lù yẹn ṣe kí ni, ó scatter nìyẹn. The same thing, that is the explanation of religion and spirituality. Àwọn tó jẹ́ religion folks, wọ́n mú spirituality tá a lè rí, ẹ̀mí tá a lè rí, wọ́n wá capture ẹ̀ sínú religion. Wọ́n wá ń fi ń ṣàlàyé, wọ́n wá ń sọ fáwọn èèyàn pé religion òun ló jẹ́ kẹ́mọ́ tí ń jẹ́ spirituality. Which in original sense, ṣé nǹkan tó ti exist só lójú nǹkan tó bá nǹkan só lójú nǹkan tó bá lọ ni. Religion bá spirituality ni, bó wá ní religion ṣe fẹ́ ju spirituality lọ. Àwọn ẹlẹ́sìn, àwọn àfáà yín, àwọn pastors yín, wọ́n mọ̀ wípé Islam, Christianity, religion, wọ́n mọ̀ pé kò lẹ́gbẹ̀ẹ́ spirituality rárá. Àmọ́ torí pé wọ́n fẹ́ kẹ́ understand spirituality, wọ́n fẹ́ mọ̀ fi religion preach spirituality fún yín. Torí mọ̀ pé spirituality, ẹ̀mí tá à ń sọ yẹn, ó ń bẹ lára yín látijọ́ táyé ti dáyé lẹ̀mí ti ń bẹ. Ìjọ tí ti lóyún yín, tẹ́ ti ń bẹ nínú ìyá yín, òun ni ẹ̀mí ti wà lára yín, ni ẹ̀mí ẹ̀ ti ń bá yín gbé, ẹ̀sìn ò dẹ̀ bá yín gbé. Ìgbà tẹ́ délé ayé tẹ́ tí wọ́n bí wa tán, òun ni wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹ̀sìn. So ṣé nǹkan tó ti wá ń bẹ nínú sẹ̀mí yín, tó ti ń gbénu yín, só lójú tí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ yín lọ ní? Látijọ́ táyé ti dáyé, táyé ti ń jẹ́ ayé, òun ni ẹ̀mí ti ń jẹ́ ẹ̀mí, ìyẹn spirituality ti ń jẹ́ spirituality. Spirituality táwa ń sọ yìí, òun ni àwọn Yorùbá ń pè ní ìṣẹ̀ṣe, òun ni àwọn India ń pè ní Buddhist, òun ni àwọn Israel ń pè ní Judaism, àti bẹ́ẹ̀ 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 káàkiri àgbáláyé. Torí pé kálukú ló lórúkọ tí wọ́n fún nǹkan wọn. Òun làwọn Yorùbá wá ń pè ní ìṣẹ̀ṣe. Ìdí tí mo fi máa sọ pé mọ̀ pé ìṣẹ̀ṣe ní ẹ̀sìn mọ́ nìyẹn. Ìṣẹ̀ṣe can never and will never be religion. Kò lè jẹ́ ẹ̀sìn láyéláyé. Ìkankan tó wá mú àwọn èèyàn súnmọ́ adẹ́dà ṣẹ̀dá tó dá wọn, tó mú wá súnmọ́ ẹlẹ́dà wa, tó ń jẹ́ kí orí wa ó pé, tó ń jẹ́ kí a lè ronú, tó jẹ́ ká mọ̀ tá à ń ṣe, òun ni tá à ń pè ní ẹ̀mí, which is spirituality. Tó jìnà gédégédé sí tá à ń pè ní religion. Tẹ́ bá sùn, tẹ́ bá lálàá, religion kọ́ ló gbé àlá wá bá yín, spirituality ni, ẹ̀mí yín ló ń rìn, tẹ́ fi ń rí nǹkan yẹn. Ẹ̀mí tó ń bẹ lára yín, spirituality yẹn, òun ló jẹ́ kẹ́ lè máa rí náà tẹ́ bá sùn láti láàlá yẹn. Tẹ́ bá rìn lọ, tára fún yín láti pé kẹ́ mọ́ gbàbì kan kọjá, ẹ̀sìn kọ́, spirituality ni. Tẹ́ bá fẹ́ ṣe nǹkan tẹ́ bá ara mi ò dé á ṣe kíní, ẹ̀rù ń bà mí pé kíní
ẹ̀mí kan ló ń sọ fún yín nínú ara yẹn pé nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ bá dáwọ́ ó lè ní àtúbọ̀tán tí ò dáa lẹ́fìfẹ́ sá kúrò mẹ́ láti má ṣe ẹ̀mí ni kìí ṣe ẹ̀sìn. A nílò ẹ̀sìn láti mọ tí ń jẹ́ ẹ̀mí. You don't need religion to understand spirituality. Ìwọ fúnra rẹ̀ tó bá jókòó tó ronú tó fi ọkàn ẹ bá Olódùmarè sọ̀rọ̀ wá understand the spirituality without anybody. O nílò ẹnìkan láti ṣàlàyé tí ń jẹ́ spirituality fún ẹ. Ìdí tí wọ́n fi ń fi ẹ̀sìn kó bá àwọn èèyàn tó fi ń lé ọ̀yìn nìyẹn torí pé nígbà tán bá sọ fún mi pé ẹ̀mí sọ fún mi pé ẹ̀mí tó sọ fún wọn pé yẹn ó lè sọ fún wọn náà pé àmọ́ torí pé ẹ̀tàn ni tí wọ́n àwọn irọ́ làwọn fẹ́ fi jẹun àti èyí tán fìlì àti èyí tí wọ́n ò fìlì àti èyí tí wọ́n mọ̀ àti èyí tí wọ́n mọ̀ wọ́n mọ̀ sọ fún yín. That is what we call the game of the mind. The game of the mind làwọn pastors yín lò. Game of the mind làwọn àfáà yín lò. If you want understand tí mo ń sọ, kò sí ẹ̀dá kan nínú ayé tó lè fi ẹ̀mí bá ṣe dá sílẹ̀. Ìta dámọ̀ fún àpẹẹrẹ ọmọ Yorùbá ni wọ́n dá wa ní Yorùbá. Olódùmarè dá wa ní Yorùbá. Ó fún wa lédè ẹnu tá ń sọ. Ó fún wa lóúnjẹ tá ń jẹ. Ó fún wa lómi tá ń mu. Tí bá fi omi ti wálẹ̀ bí tí mo fún oúnjẹ ti wálẹ̀ tí bá travel out fápẹ̀ àmúlọ́bì kan oúnjẹ tí wọ́n mọ́ wá jẹ́ mẹ́ first time second time tí bá jẹ́ ó lè dánù mi rú kò ní sit well nínú ara mi torí pé kò tí bá ara mi mú kò í ṣe nǹkan tí ara mi used to. Tó bá wá sometimes tí ma ti ń jẹ tí mo ti ń jẹ yóò mọ̀ mọ́ra díẹ̀díẹ̀ but still kò lè ṣiṣẹ́ lára mi bí oúnjẹ ilẹ̀ wa ìdí ẹ̀rẹ́ pé bí èèyàn lo ẹgbẹ̀rún ọdún ní òkè òkun àti ẹ̀rùn tó ti wà lókè òkun tán ti lò bí 50 years 20 years 30 years 40 years lókè òkun tán bá délé wọ́n sọ pé oúnjẹ yẹn ò lè dàbí oúnjẹ tàwọn àmàlà òkèlè iyán ẹ̀bà oúnjẹ tán jẹ́ bẹ̀yẹn ò lè dàbí rẹ̀ ìjọ tán bá dẹ́kọ́ délé báyìí bí wọ́n ti rí àmàlà jẹ tí wọ́n ti rí yẹn jẹ tí wọ́n ti rí ẹ̀bà jẹ ní ọ̀kọ́ mọ́ wá kiri torí pé ewé lásán ni wọ́n jẹ́ bẹ̀ kí nìdí ni pé ẹ̀mí tó ń gbénú ara wọn ẹ̀mí ara wọn ń béèrè fún nǹkan tó fẹ́ tí wọ́n jẹ́ bẹ̀yẹ̀ ṣe tí ẹ̀mí tó ń gbé bá wọn gbé yẹn tó fẹ́ so tó bá ti délé craving tí ẹ̀mí yẹn fẹ́ yẹn ni wọ́n kọ́kọ́ mọ́ wá kiri craving tẹ́mi wọ́n fẹ́ yẹn ni wọ́n kọ́kọ́ mọ́ wá kiri the same thing náà òun lọ́rọ̀ ẹ̀sìn àti spirituality ìyẹn ẹ̀mí tá ń sọ yìí torí tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó ti ní àṣeyọrí tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní bearing fún life fún wọn ó ní pé tí ẹ̀mí wọn fẹ́ ìta dá wọn mọ́ yẹn kò sí lára wọn nǹkan yẹn ò rí nǹkan yẹn tó fi lè communicate ẹni tó fẹ́ gbéṣẹ́ fún yín ẹni tó fẹ́ gbéṣẹ́ fún yàn ó gbọ́dọ̀ rẹ́ni tó fẹ́ gbéṣẹ́ fún kó tó lè gbàṣẹ́ nígbàtẹ́ni tá fẹ́ gbéṣẹ́ fún ò sí around kò sí bẹ́ni tó fẹ́ gbéṣẹ́ fún yàn ṣe lè gbéṣẹ́ fún o fẹ́ lọ gbàṣẹ́ ń bì kan ó wá dé ilé iṣẹ́ yẹn wọ́n lọ ga ò sí ara yẹn tí ó fún iníṣẹ́ ò sí ara ó jókòó dè tí ó fi dé ni tí ẹni yẹn ò bá dé ò lè ríṣẹ́ yẹn gbà ṣùgbọ́n tẹ́ni yẹn bá ti dé tẹ́ ẹ fojú ríra yín jẹ́jọ́ sọ̀rọ̀ yóò fún ẹníṣẹ́ yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ̀mí dà ń sọ iṣẹ́ rí lára wa níwọ̀nba ìgbà tí ẹ̀mí tó ń gbénú ẹ̀ tá a dámẹ́ tó lódùmarè dámẹ́ tí ò bá ti communicate tí ò tí ì rí nǹkan tó fẹ́ kò lè ṣe nǹkan tó yẹ kó ṣe fún ẹ kò lè ní communication pẹ̀lú bọ́dì ẹ torí pé bọ́dì ẹ àti ẹ̀mí ẹ jọ ń ṣiṣẹ́ ni tí bọ́dì ẹ bá ti wá ń takò tí ẹ̀mí ẹ fẹ́ nǹkan kan ò lè ṣẹlẹ̀ mo put it out sí gbogbo àwọn àfáà tí wọ́n ń gbọ́ mi pátá gbogbo pastors tó ń gbọ́ mi pátá èyí tó bá jẹ́ pé nínú wọn ó dá lójú tàdá pé gbogbo nǹkan tó ń ṣe gbogbo tó kójọ láyé pátá Bible àbí Quran ló fi kójọ
kó jáde kó sọ tó bá dẹ̀ lè fi gbogbo ìgbésí ayé pé gbogbo nǹkan tóun ti ní láyé yìí tó bá jẹ́ bíbélì ló kójọ fóun tó bá jẹ́ kùránì ló kójọ fóun tó bá jẹ́ pé spirituality lárúbáwá spirituality róòmù òun ló kó gbogbo nǹkan yẹn jọ fóun tí ò já ewé tí ò já egbò tí ò lo nǹkan bílẹ̀ wa tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí títí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ò bá ti lo nǹkan kan táwọn bàbá yẹn júwe fún wa táwọn bàbá yẹn fílẹ̀ fún wa tí ò fi ẹnu kan rí tí ò lò rí tí ò pe gbólóhùn Yorùbá rí pé kí àwọn nǹkan yẹn kó lè rí bó ṣe yẹ kó rí tó jẹ́ wípé èdè lárúbáwá ní fi ń ṣàdúrà gbogbo ògbà èdè lárúbáwá òun ló fi ń communicate aláwọ̀mọ̀ yìí ní kìnnìkan ní fi ń communicate kò sọ pé ọlọ́run ọba ṣe báyìí fún mi ọlọ́run ọba ṣàánú fún mi gbogbo ẹ̀yin tí ò lo èdè wa tí ò lo nǹkan ìbílẹ̀ wa ewé ní egbò ní nǹkan ní tí ò lo tó jẹ́ pé òróró góyà nǹkan nìkan ló lò gbogbo rúà pásítọ̀ bẹ́ẹ̀ àtàfà bẹ́ẹ̀ tó bá mọ̀ bẹ́ẹ̀ kó jáde kó ní gbogbo nǹkan tó ń gbèsè nínú ìgbésí ayé òun kó wálẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lóhun ò lo àwọn nǹkan yẹn tó jẹ́ pé òun ò lo gbogbo nǹkan lẹ Yorùbá tó jẹ́ pé tìgí nìkan ẹ sọ pé kó jáde kó ní gbogbo nǹkan kó wálẹ̀ tó bá jẹ́ pé òun lo àwọn nǹkan wa tó ò bá lo gbogbo ẹ̀ tó jẹ́ pé Kùránì àti Bíbélì nìkan ni káwọn nǹkan wọn mọ̀ wálẹ̀ àmọ́ tó bá jẹ́ pé òun lo nǹkan ìbílẹ̀ wa tó lo nǹkan ìní wa tí èyí ṣe nǹkan Saudi nǹkan Róòmù tó lo nǹkan ìní wa tó tún wá ń takò àwọn nǹkan yẹn tó ń ba àwọn bàbá yẹn jẹ́ tó ń tutọ́ fún dúdú tó fi dúdú sínú tutọ́ funfun jáde gbogbo nǹkan tó kójọ láyé kò ní jèrè kankan nú ẹ̀ gbogbo wálẹ̀ lójú ẹ̀ ni because interpret cause lára àwọn èèyàn wa ti pọ̀ jù wọ́n ti dá problem less àwọn èèyàn wa lára jù ó dẹ̀ cause a lot of havoc lára àwọn ọmọ kàròjèrè. Next video mi máa continue ọ̀rọ̀ yìí látún ti expatiate more ká lè gbọ́yé more tí dìgbà mi tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò ìtàpé ní àpàdé ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹ Kijipa olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò lóko.